Okay, Alhaji. Now, àwa níbi rally báyìí. Bí rally yẹn báyìí báwo lè ṣe rí sí Alhaji? Ní White House báwo lè ṣe rí sí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn tá a jà fún Yorùbá nation. Rally yẹn ṣe ń continue to stop. First part la ṣe lẹ́yìn. A máa ṣe second part lọ́la ní the same place on the other side. From there a lọ sí monument. Tó bá dijọ́ Saturday náà a máa ṣe the same thing. Ẹ̀jẹ̀ bá ti ní t-shirt rẹ̀ ẹ pé bàbá confam. Tó bá ti gbọ̀n aṣọ ìyá tẹ̀ ìlọ́wọ́ $25 pẹ̀lú fìlà yìí $35. Ṣètìlí bó ṣe rí pẹ̀lú fìlà yìí $35. Gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ jáde. Gbogbo ẹ̀yọ́ ọmọ Odùduwà gangan ẹ jáde. Ẹ wá support wa lórí kìíní rally Yorùbá nation. And a referendum from Nigeria 1999 constitution ó ti expire. Then fraud ni amalgamation tó ti ṣe láti joy ìyẹn náà ti expire. Please, God bless you. God bless you. Ẹgbẹ́ dání báyìí. Ó ti lọ bẹ́ẹ̀ ni. Yeah, confam bàbá lélẹ̀. Anyway, Kí lẹ rí sí rally tá a ṣe lé ní bàbá? rally tá a ṣe ní White House lónìí rally tó lé ní oúnjẹ lẹ́gbàá. Gbogbo ẹni tó rẹ̀ jẹ́ pé wá sí rally lónìí ní ọ̀la ó sì ń continue. And a ti máa ṣe ní ọ̀la invite nítorí pé White House la wà ìdílé tó gbàdé iṣẹ́. Ẹ ti rí White A fẹ́ House kí oníyẹn ọkùnrin lẹ́yìn. àtobìnrin ọmọdé àti àgbà nítorí pé a fẹ́ dójú tu Tinubu, a fẹ́ dójú tu Buhari, a fẹ́ dójú tu Ọbásanjọ́, gbogbo pátápátá a fẹ́ dójú tì. Wọ́n á dẹ̀ mọ̀ wípé ohun tí à ń pò òǹkọ̀ náà là ń pò. Àjọba wọn wọ kékeré rárá tọ́ àjọba wọn wọ ni ó dẹ̀ máa tóra wọn. So àjọ ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà tó wà ní diaspora tẹ́lẹ̀ wà nínú Amẹ́ríkà yìí kí gbogbo ìpátá ẹjọ́ jáde ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ ká jọ jẹ́ kan nínú àwọn tó rẹ̀ jẹ́ pé a máa jíjà yìí a dẹ̀ máa jà tó máa yẹ bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan, thank you and God bless you. Ẹ ṣé o gbogbo èèyàn gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo brọ́dà mi Haji confam ṣẹ́tìrì iwájú White House ní àwa yìí gbogbo bílù wa ṣe rí tí àwa náà ń gbàdúrà rẹ̀ the only place tẹ́tí lè rí ìlú tó ní ti báyìí òun ni Àbújá ó lójú ibi tẹ́ rí àwọn díẹ̀díẹ̀ ló yanjú ìlú òyìnbó rẹ̀ White House ní gbogbo wa wà yìí ẹ ti rí ìlú akànmọ́mọ́ fi ìlú yẹn hàn yín ni kẹ́ ẹ lè mọ̀ kí ṣe pé ọ̀rọ̀ gbígbádùn bọ̀ kí ìlú tiwa náà ó dàbí gbogbo ìlú ẹ ṣe bọ́dà mi kí ìlú tiwa náà kó dàbí gbogbo à ń ṣe live ni ẹ ṣe bọ́dà mi kí ìlú tiwa náà kó dàbí gbogbo ìlú. Ẹ bọ́ta Alhaji. Ẹ mo ti gbàgbó àwọn bọ́dà wa náà lélẹ́yìí o ẹ rí wọ́n ṣe jágbàlagbà yẹn náà wá bì ṣe ti rí wọn bọ́dà mi Ọláyanjú nìyẹn ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìpà ẹ̀ẹ́dẹ̀ bàbá kan fún kí ló dé orun flag báyìí ó bá jìyà máa yín mo ti ní máa rẹ̀ sí ẹ o. àwa là á jẹ́ kí Yorùbá nation ń lọ ṣé mi lè fi wà bá fa wàhálà Nuru ẹ gbà. brọ́dà mi ni ẹ gbà. yẹ ti rí ẹ gbé flag yẹn fún wọn ẹ gbà dání ẹ gbà dání ẹ sáré mú flag yẹn dání ẹ gbà dání brọ́dà mi. Alhaji pa fóònù mọ́ ẹni létí ẹni ok ṣe ti rí ẹ jẹ́ sọ fún ẹ ó yá máa àwa sọ̀rọ̀ ti lọ bá wọn pò ẹ máa fídíò bẹ́ẹ̀ ó yá ẹnu ẹ ṣe àwa ṣe ti nínú. bá wọn pò àrẹ ti bá wọn wọ ṣé ní Yorùbá nation kò ṣeé padà sẹ́yìn mọ́ àti lọ àrẹ ti lọ ni random là ń fẹ́ báyìí àrẹ ti fẹ́ 100 máa bá wa ṣe. owó labí akimari yín Aminat Fọlọ́runṣọ́ Ògúnrẹ̀mí nígbà tá a rẹ máa gbé ẹ fúlájú ṣe wa sókè òkú ò ní pa ọmọ ṣe bí Gbénga ẹ ṣe Prince Adéwálé ẹ máa Pass ní lọ síwájú Abíọ́lá Akínyẹmí ààrẹ ló ń kí yín o gbogbo apáta tí Jack àjọ bẹ̀rẹ̀, Olúṣọlá àjọ máa ṣe ni ààrẹ ló ń kí yín ẹni o tó bá sọ wípé bóyá pé kò ní ṣe ojú wa Jagun á ṣe ìyẹn Ọlájùmọ̀kẹ́ lágbára Ọlọ́run. àrí Alhaji Moruf ẹ mú wa ń ó bì ẹ wá gbé kiri bàbá dání Fẹ́mi Olúfẹ́mi ẹni sùúrù mú kí àwọn èèyàn ṣé rí àwọn èèyàn tó dẹ̀ ń kí yẹn Ọlọ́run adẹ̀rùn gbogbo bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ kó máa Mariam ṣí à ẹ̀ ọlọ́kọ̀ kó dẹ̀ mórí máa yín o lọ́ọ̀fù ẹ̀
Magin Hakeem, God bless you. Pẹ̀tẹ̀ ń wọ́ọ̀ṣì ètò yìí ọlọ́run àwọn pẹ̀lú yín. Ọmọ ṣe bí Gbénga, God bless you. Aminat Fọlọ́runṣọ́, God bless you. Owó bá mi jí Hakeem, God bless you. Ọláìdé Ṣàpé, mò ń fídíò yín, God bless you. Mò ń kí wọn ní. Yes, mò ń kí àwọn èèyàn ní. Abiola Akínyẹmí, God bless you. Prince Adéwálé Fast, God bless you. Àìsàn ò dẹ̀ ní bá yín, gbogbo ilẹ̀ máa ṣoríire. Ìdòwú má jẹ́ kó dùn mí, God bless you. Bàbá wa, bàbá àgbàlagbà. Mayor Àjíkẹ́ Adé, God bless you. Ọjọ́ ẹ̀ á Prince Adefas, ó máa ṣojú wa. Ṣọlá Tajero Adémọ́lá, Ààrẹ Almaruf ló ń kí gbogbo yín o, Yusuf Ọlátúnjí Adébóyè dọ̀. God bless you, Yusuf Ọlátúnjí Morí ní. Yorùbá nation now. Yorùbá nation now. Kì í ṣe tomorrow. Lẹ́sìdé Ṣógbọ́nlá Morí Dáìró. Bó ṣe jẹ́ nìyẹn. Yusuf Ọlátúnjí. Ẹ ṣé, thank you. Ṣẹ́tìrì àbọ̀dà wa ló ń kí yìí. Àbọ̀dà wa ló ń kí yìí, ok. Wá gbàdá ní. Ok, ẹgbẹ́ dání bẹ́ẹ̀. Ṣẹ́rí Ṣẹ́tìrì àwọn tá a gbé yìí. ẹ máa sọ̀rọ̀. Ẹni tí wọ́n máa ń yàtọ̀ sáwa díẹ̀. Ó kàn fẹ́ràn wa gan ni. A dẹ̀ kí gan. Bàbá confam ọmọ Kútọ̀ ni àmọ́ Yorùbá náà ni. Aláàfin ló ní ìlú wọn. Mo fẹ́ sọ̀tọ̀ fún ni. Toro máa fẹ́ bá mi jà mọ́ bróda wa tó dáa ni. Gbogbo ẹ̀yin èèyàn ṣẹ́ ní bàbá confam yẹn èèyàn ní o. Kì í ṣe pé mo rí ojú ẹ̀ èèyàn ni. Ó dẹ̀ ń jà fún ọ̀rọ̀ yìí. Ṣẹ́ rí àwọn ọmọ kóòtù òkèlè tá a wá bí. Ọmọ Ọ̀yọ́ là wá, ẹ̀gbọ́n mi rèé. Ọ̀yọ́ Aláàfin ni wá. Òjò pàṣẹkẹrẹ. Ọmọ Àtìbà, ọmọ Àjòwú yọkọ lẹ́nu. Ọmọ bàbá ni olówó rọ máa ṣe àfàṣọṣọ sí ọlọ́rọ̀ lóhùn. Ọmọ òjìfù wókè àjíwọ́dówà gan-an. Ọmọ akílá fẹ́ àtàbà lè ba àléèbá àléèfiṣe. Àléèbá àbá àléèfiṣe. Bẹ́ẹ̀ni. Òkò jẹ́mi ńlẹ̀ mi ò wẹ́ ní. Ohun tí mo wá jórí ẹni lẹ. Bẹ́ẹ̀ni. Òkò lè ṣe ọmọ wòórà kó má wà ra gbákígbá kẹ̀kẹ́ sọ nínú oko. Kó o má bàa rẹ́rúkẹ́rú. Rẹ́rú kó má kà rẹ́rúkẹ́rú kẹ̀kẹ́ sọ nínú oko. Kábíyèsí. Òkò tẹ́mi ńlẹ̀ mi ò wẹ́ ní. Ohun tí mo wá jórí ẹni lọ. Kábíyèsí. Ajísọlá mà ó. Kábíyèsí o. Kábíyèsí. Àṣẹ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àwa nìyẹn o, ẹ ṣeun o. Ṣẹ́tìrì. Ẹ ṣé, Fáàgì wa nìyẹn. ẹ ṣé, ẹ̀yin tiwa ń tiwa, àṣìwà wa àṣìbá wọn pò ó, àṣìbá wọn wọ, bàbá wa rèé o. Àwọn kan fún mi láti bá wọn kú. Àṣìbá wọn wọ. Ẹ ṣó bẹ́ẹ̀ ẹ ṣe. Ṣẹ́ni bàbá confam rè, ṣẹ́ni èmi àti èèyàn tèmi àájì. Ààrẹ Almaruf. Ààrẹ tó dáa. Aláàfin gbogbo Washington. Lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ má yiri ẹ̀ wò. Bẹ́ẹ̀ni. Aláàfin gbogbo Washington. Bẹ́ẹ̀ni ó nà. Ẹ ṣó chọ́ọ̀chì yẹn. Trump tí kìíní. Wọ́n ní chọ́ọ̀chì yìí ni Trump Donald Trump. ọwọ́ òsì gbé bí Bible. St. John Ìgbà Church. tó fi wá dá wà lálẹ́ ní. Yeah, no. Ibẹ̀ yẹn ni kẹ́tù ẹ̀rí chọ́ọ̀chì yẹn ni. Chọ́ọ̀chì ló fi wá dá wà lálẹ́ ní. No, má wọrí. Wọ́n ní bẹ́ẹ̀ ló ti fi ọwọ́ òsì gbé Bíbélì. Ìgbà yẹn náà ti sọ bíbá di one way. Wow. Ìgbà yẹn náà ti sọ bíbá di one way. Nígbà ògbà ni ẹsẹ̀ ló ti pẹ́. Ìgbà yẹn náà fi ní Black Lives Matter. Ó nìyí. So church yẹn nìyí. Chọ́ọ̀chì tó wá nìyí tó wá gbé kìnìún sọ́wọ́ ńgbà yẹn. Ní Bible. Tó ní kí wọ́n yin tíágà àtàn gbogbo ẹ̀. Chọ́ọ̀chì ọ̀hún tó fẹ́ wọlé náà àtẹlé. Iwájú White House ni chọ́ọ̀chì yìí wà. White House ni o. Iwájú White House ló wà yẹn. Ibẹ̀ ni Donald Trump ló ti wá fọwọ́ òsì gbé Bíbélì sókè. Ibẹ̀ yẹn Ẹ ni. dúró síwájú ń bẹ̀ yẹn kó sọ̀rọ̀ yẹn. Ẹ dúró síwájú ń bẹ̀ kó sọ. Ibi táwọn yìí ẹ̀yin èèyàn mi nílé lóko. Ibi tí olórí ìlú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ President Donald Trump ibi tó ti wá nìyí tó ti gbé Bíbélì sókè pẹ̀lú ọwọ́ òsì tó dẹ̀ tún jẹ́ kọ̀ríkọ̀dí ló tún fi Báíbù yẹn náà ṣe Bíbélì yẹn tó yẹ kó gbé kó fi sọ bẹ́ẹ̀ tó kàn fi gbé sọ́wọ́ àwọn ẹ̀mẹ̀wá ẹ̀dẹ̀ ti wà ń bẹ̀ ibẹ̀ náà ló ti wá tún ní kan yin tear gas náà bí yin tear gas gbogbo aládìgbà yẹn náà ti sọ ọ̀nà yìí di one way this is Farmer Street ìgbà yẹn náà ti sọ di one way so wọ́n dẹ̀ ti sọ di Black Lives Matter gbogbo bíbá yìí wọ́n ti tún túká ni so kọ́nà kó ràn wá lọ́wọ́ Àmín. ibẹ̀ nìyí o Àmín. Orí àwọn èèyàn tó wò dá. ó ti ṣe tó fi tẹ́ gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run ọba Ó dáa. kò ṣe dáa ó wà lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé bàbá mi ọjọ́ yẹn á dalẹ̀ o. Ẹ dẹ̀ kú ìtàn. Ẹ dẹ̀ tún máa rí mi pa. Ẹ ti rí gbogbo ẹyin yan wa ẹ ti rí báyìí.
ẹ rí báyìí o ẹ rí báyìí ẹ jẹ́ kán rí ìlú. ẹ ní sùúrù ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí ẹ rí gbogbo ẹ̀ òun la wà yìí White House la wà yìí àdẹ̀fẹ́ máa ṣó ẹ kí gbogbo ẹ̀ àgbáyé kó mọ̀ bàbá jẹ́ kí n gbé aṣọ mi jẹ́ n gbé sí bí báyìí so kí gbogbo àgbáyé kó mọ̀ nǹkan tá a ṣe tí lè fi jó ẹ ti rí báyìí ẹ wo èèyàn tó ti lọ sà ẹ wo àwọn tó wò 130 something ẹ gbà ẹ tún gbà kí èèwọ̀ náà tó máa ṣó ẹ tún máa lọ síbẹ̀. ok ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ ìlú wa gẹ́gẹ́ bí nǹkan ọ̀rọ̀ tí àjọ ń sọ ṣe rí irú bí tí Trump wà rè àwọn tó rẹ̀ jẹ́ kó jẹ́ bí ọ̀tá ìlú yìí ìkan nínú wọn nìyẹn bọ́tà rẹ̀ ń sọ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run bàbá kò ṣó ẹ̀ sí bíbáyìí gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ṣe rí chọ́ọ̀chì ńlá ni chọ́ọ̀chì tó rẹ̀ ti pẹ́ ni gbogbo president pátá ibi tó máa ń wá ní tó bá ti fẹ́ jẹ ibi tó máa ń wá ní. first church náà kọ́ máa wá kan tó lọ sórí òkè. ibi tó máa ń kọ́kọ́ wá ní. so 155 viewers right now. àwa sọ fún yín nísìnyí báyìí wípé ẹjọ́ ẹ̀yin tiwa mo fẹ́ kẹ́ ẹ̀ tú yáyá kẹ́ ẹ̀ tú yáyá lórí Yorùbá nation yìí ká lè gbà á wọ́n lè gbé flag yẹn sókè because tí flag yẹn bá lọ sókè la máa mọ nǹkan tá à ń ṣe tí lè fi jó tí a bá mọ nǹkan tá à ń ṣe tí lè fi jó a kàn máa jẹ pé àjọ ṣe wàhálà lásán ni. Olúwa nífẹ̀ẹ́ ni God bless you ajé ni fújà àbí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn Yorùbá nation ẹ ti gbọ́ báyìí sí so no go on. ìgbà náà ti gbé Black Lives Matter síbí báyìí. Wow. This is Washington. Sharibi, this is Washington District of Columbia. Washington District of Columbia. Lẹ́rìí yo. Washington District of Columbia. Ṣẹ́tìrí White House gangan ni. Church yẹn rí. Church yẹn fèsì ẹ̀ tí brother wa sọ. Wọ́n ní ọwọ́ òsì ló fi gbé Bible ń bíbá ọmọ àlè. Ní tí ò ṣe wọlé nìyẹn. Wọ́n tún wá turn it upside down. Look at it. Look at it. Ìlú téèyàn lè proud ni ẹ wo White House tó yẹ pé àwọn bí aláya nobody wá ń da kó ló fẹ́ súnmọ́ Aso Rock ní Nàìjíríà nítorí pé wà àwọn ò da ni ẹ wo àwọn èèyàn ló jókòó yìí kódà wèrè gan jókòó ń bẹ̀ wọn ò ní le tó o bá ti kọjá yẹ ẹ wo dressing White House ẹ rí mọ́tò tó ń kọjá báyìí hardly la máa fi rí mọ́tò kó kọjá ní Aso Rock wa nítorí pé ẹ̀rù gan bá wọn ṣẹ́tìrí Yorùbá nation ẹ wò lẹ́yìn mọ́tò wa ṣẹ́tìrí Yorùbá nation ni gbogbo ara la fi ń ṣe à ń gbé kiri pẹ̀lú mọ́tò wa ni ọmọ àlè kóbo ogun ní insurance ṣẹ́tìrí this is White House in Washington District of Columbia ẹ̀yẹ̀ yàn ẹ wọlé ẹ ṣí àẹ̀pa ara rálì náà o ara rálì tá à ń ṣe náà ni o ṣẹ́tìrí ẹ́ nílá yẹn Blair House. ṣé yẹn. Blair House dàbí pé gbogbo president tó bá wá láti ìlú tó bá ti lè fowórí tó wá visit president ibi tó bá ń sùn. o tọ̀hún yẹn. building táwọn wò lọ́kàn. o building yẹn ok. o náà pè ní Blair building. Blair building. ṣẹ́ẹ̀rì àwọn dáàdi wa tó ń sọ̀rọ̀ yìí wọ́n ẹ ti rí. wọ́n ní bíbá ẹ̀ tẹ́ ń wò yìí gbogbo olórí tó bá wá throughout the whole world tó wá fún visiting ilé tẹ̀ ń wò yìí ẹgbẹ́ White House ni kò sí bó ṣe lè jẹ́ wọ́n níbẹ̀ yẹn náà máa gbé ẹ sí o wọ́n dẹ̀ máa fún yín security o ní súnú White House o ní súnú White House láyé ó nìyẹn ìbílì tí ó ní mo zoom yìí ṣẹ́ni òun rèé àbí ó ní ẹ wò ó ní mo zoom yìí ewé yẹn ni kò jẹ́ kẹ́ rí ẹ̀ White House lẹ́ rí ṣẹ́rí White House lẹ́ rí gbogbo géètì White House ẹ ti rí. wọ́n ti ṣílẹ̀kùn yẹn o. àwọn àjẹkí wọn gba ibẹ̀ lọ́mọ ti. wọ́n jẹ́ wọ́n ti time ti lọ ṣé ti rí yes time ti lọ ṣé ti rí God bless you God bless Nigeria. ọlọ́ba tó ti wá náà ṣe o. ìlú wa rèé o 170 viewers ṣé ti rí lukari kì í ṣe pé bóyá a fi ṣe show up wọ́n a kàn ń wò pé bó ṣe yẹ kí ìlú wa rí lélẹ̀ ẹ wo títì bó ṣe rí wàhálà wà á tẹ́ ní ẹ wo náà no it's true ẹ wo títì rèé ẹ wo wà á tẹ́ ní wà á sùn alájì ẹ wo náà ebi títì lẹ́ rí
wàá tẹ ẹ wo títí bọ eré kò sí ẹgbẹ́ ń bẹ ẹ wò ó rè àní òsì mẹ ẹ wò títí rẹ o ẹ wo bó ṣe rí because wọ́n gbà lójoojúmọ́ náà ń clean ẹ̀ ẹ ṣe rí a lot of things ẹ má bínú ẹjọ́ tó rọrùn èmi máa ń sọ̀rọ̀ gan o ṣe rí a lot of things ní Nàìjíríà ń gba owó ẹ̀ ẹ máa gbọ́ gbogbo nǹkan ní Nàìjíríà ń gba owó ẹ̀ tó yẹ kó yẹ kó fi pín iṣẹ́ fún àwọn èèyàn gbogbo sísítẹ̀mù yìí ló wà ní o no wọ́n ń pín ní o no gbogbo sísítẹ̀mù yìí ló wà ní Nàìjíríà wọ́n ń pín owó yẹn wọ́n jẹ́ kó yẹn lọ síbi tó yẹ kó lọ all the system tó wà títí tẹ́ ń wò yìí wọ́n máa kó gbálẹ̀ lé wọn lọ́wọ́ Nàìjíríà wọ́n wá kó gbálẹ̀ àwọn ìyá arúgbó àwọn màmá tó yẹ kó wà nínú ilé àwọn ìyá tó yẹ kó wà nínú ilé kó máa tọ́jú kí àwọn ọmọ bíi 20-25 years kó máa gba owó kó máa jókòó àwọn ìyá yẹn àwọn yẹn ganan tó ń fún níṣẹ́ ṣe ẹ̀yin náà ẹ wo look at the road ẹ wo títì ẹ wo taxi cap wa nìyẹn taxi mọ́tò èsì tó bá lò tó sun wọ́n tì wọ́n á tún jù sílé á tún di tuntun ẹ wo kò rí ó ti rí yín ẹ wo náà kò ń ṣe pé ọ̀rọ̀ pé à ń fọ́nbù àbá ń halẹ̀ ẹ wo títì ẹ̀yin náà ẹ wo náà náà ẹ wo lẹ́lẹ̀ ẹ wo rè ẹ wo ọwọ́ mi ní ọ̀rọ̀ waste data kọ ẹ wo ọwọ́ mi ilẹ̀ ni mo fọ́ sí ẹ wo ọwọ́ mi ẹ wo àwa kò ní da fún wọn Nàìjíríà wà láì. wo yìí sí mi bí Buhari wo tó bá da fún ẹ láàárọ̀ kó tó ìrọ̀lẹ́ kò ní yẹ Ọlọ́run gbogbo ènìyàn pátá ni Ọlọ́run máa dàrú gbogbo iṣẹ́kíṣẹ́ tó bá ń ṣe nítorí Yorùbá nation yìí ayé ẹ̀ máa bàjẹ́ àwẹ̀ show me now ayé ẹ̀ máa bàjẹ́ turumbu wo àìsàn tó ṣe tó sálọ sí London ó gba ìkúnlé sálọ ni because ó gba bí wájú ilé tó máa rí ẹ ṣé ní bó ṣe sálọ yẹn mo fún ẹ ní oṣù kan àìsàn yẹn tún bẹ̀rẹ̀ wọn á wá ká ẹ mú London wọn á máa yí ẹ lọ́rùn olórí burúkú ni olójú yọbọ ojú gbàǹkó sọ fún ìyàwó ẹ Ìyábọ̀ àbí báwo ló porúkọ ẹ Rẹ̀mí kó fi ọmọ lọ́mọ kó filẹ̀ tí ò bá filẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ikú òjijì máa bá ẹ̀ àìsàn máa bá ẹ̀ àìríjẹ máa bá ẹ̀ àìríná máa bá ẹ̀ àìríná máa bá ẹ̀ ẹ máa gbọ́ mi dáadáa o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tó lè wà ní diaspora tó lè jẹ́ pé ò lè ń gbọ́ wa báyẹn jọ gbogbo pátá la bẹ̀ pé kẹ́ dìde kí Yorùbá nation yìí kó ṣe kí ni kó di ṣíṣe because tí o bá di ṣíṣe ayé máa sọ pé akíni kan tá à ń ṣe wàhálà ọ̀ tá à ń ṣe yìí ń bò ló yọrí sí kò dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mo tún kí ẹ bàbá mi Professor Akintoye Ọlọ́run á dá ẹ sí o ẹ ní ẹ̀mí gúngùn Ọlọ́run ò ní gbé ẹ̀mí ẹ̀dẹ́gbòrò lọ́wọ́ báwo kíní ọ̀rẹ́ mi kíní Igboho ṣá a rí ìjà kó lè jẹ́ gbóná máa rí o ṣá bàbá wo Ọlọ́run wa a máa pàdé wa ní Germany sẹ́ mo ń bọ̀ Germany láti wá visit ẹ ní àṣẹ Ọlọ́run Kútọ́nù ẹ ṣeun gan o ẹ kú ìtọ́jú ọ̀rẹ́ mi bó ṣe máa rí nìyẹn God bless you. Thank you very much. bàbá báyìí ìwọ náà lọ sọ̀rọ̀ náà. èmi ó ti sún èmi mi ti sọ̀rọ̀ tó. orí ẹ pẹ́ mẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. kẹ́rì ààrẹ ló kọ́ tèmi o ọmọ Ọ̀yọ́ sì ni mí èmi ò sì gbé èbó èmi ò ní ṣépè àmẹ́nu mi ò ní gbófo ntẹ́mi mọ̀ ni pé gbogbo ẹ̀yin yúùtù wa èmi máa bá sọ̀rọ̀ ẹ dìde ẹ wékọ̀ lójú oorun ẹ má jẹ́ kó dìgbà táwọn pípọ̀ ìbá wa ká wa mọ́lé ẹ má jẹ́ kó dìgbà tó bá wá ń pa wá bó ṣe ń pa wá ṣé mo pé Ọ̀yọ́ state náà sì wà wọ́n ti wọ Kwara náà ṣé níjọ́ tó bá ti di pé wọ́n súnmọ́ etí Èkó wàhálà ti dé o èmi ò ní sọ jù yẹn lọ o Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ẹ̀yin la máa rí àwa náà lẹ máa bá lágbọ́rọ̀ lọ́rùn gbogbo ìgbàkígbà tí bàbá confam tẹ́ ẹ bá ti ń wo ṣó ẹ máa share ẹ máa share lórí Facebook ẹ subscribe àti tèmi náà Ààrẹ Almaroof ẹ wo ṣó mi ẹ subscribe lórí Ààrẹ Almaroof TV ẹ subscribe lórí Ààrẹ Almaroof ọmọ Ọ̀rànmíyàn lórí Facebook gbogbo ìgbà ọjọ́ Monday lèmi fi ṣe live ọmọ gbàgbà wọlé ọkà tí yọ bẹ́ẹ̀ ni ìjọ tó bá tún wù mí ni ó máa ń gbé ọwọ́ ó máa dẹ̀ mọ́ mo máa ń dẹ̀ mọ́ ta ló jẹ́ gbẹ́ tó sọ̀rọ̀ tó ń dẹ̀ mọ́ lórí Facebook wo máa yìí máa bá ẹ pò ó ẹni tó jẹ́ ọ̀gá ẹ̀ mọ́ bá wọ màá bá ìwọ náà wọ ó ti fẹ́ tẹ o ẹ máa ní.
ẹ sọ fún èèyàn yìí kọ̀fáàmù ti fẹ́ tẹ o. bàbá ó ti fẹ́ tẹ o ó máa jẹ́ àjà chat ẹ wò sí. jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹrú ló sí ní ẹ̀fọ́ gbọ́dọ̀ sí i. ẹ ṣe jàre. àwọn bàbá mi. brọ́dà wa ni. ọmọ bàbá wọlé ọkà ti yọ. ọmọ bàbá ní olówó kọ́ra máa ṣe ọmọ afẹsọ̀sọ̀ súnmọ́ lọ́rọ̀ lóhùn. ọmọ òjìfù owó kí ajíwọdó gan. bẹ́ẹ̀ni brọ́dà mi ọjọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ àtibá. ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kó ajífà. kò jẹ́ wọn ní òmù kò mú fi gbọ́ òkèlè tọ́ bẹ́ẹ̀ wò. bẹ́ẹ̀ni. ọmọ alábẹ́ àṣáṣí. kọ́mọ. ọmọ ọwọ́ ṣòkòtò lé orí mi wé wà. Ọ̀yọ́ nílé o Ọ̀yọ́ nílé o òjò pàṣẹkẹrẹ ọmọ àtibá. àwa là ń bọ́ lọ́wọ́ kó gbowó ọdún bá ọ̀pàdé kó dọ̀bálẹ̀. àṣẹ o àṣẹ o ẹnu fúláṣí tó ní mọ́tò yìí ká tó tó ẹ̀. àṣẹ kó lè bá àtìjà kó lè bá àdágbò kọ́mọ ọba aládé lè níjẹ̀sí tó ṣóta jẹ ẹ̀tọ́jú Aláàfin Ọ̀yọ́ Mèsì ẹ̀tọ́jú Ràmí. ẹ tẹ́ kiri sórí mọ́tò yìí ẹ tẹ́ sórí mọ́tò yẹn ẹ tó ṣe ẹ dì mú bàbá. ìran kò nídìí. ok. ẹ ti rí. ẹ lọ gbé sókè sọ. ẹ máa wọlé sọ. irọ́ ẹjọ́ dúró bẹ́ẹ̀. ẹ máa bọ̀ sí kámẹ́rà yẹn. alo máa tẹ́ bàbá kan fún àwọn Bàbá lọ́dún mẹ́ fúnra rẹ̀. bàbá kan fún ọ ẹ jẹ́ sọ fún bàbá kan fún ọ máa tẹ́. ó wá bá mi dc Maryland ló ń gbé o. ẹ wo ẹ sọ fún èèyàn yín ìlú mi ló ti wá bá mi ó tún fi mí ṣakọ. ó máa gba àwàrẹ o Yorùbá nation. confam. Yorùbá nation rẹ o. tí bá ti wo ẹ máa ṣíà ẹ. tí bá ti wo kíní màá screenshot ibẹ̀ yẹn wọ́n tún ẹ̀ máa fine gan. Wàláì Yẹtiri. Yorùbá nation. Yes. I love you man. Forever. That's a good Yorùbá nation. Yes. And it go be done. Amen. It go be done. Amen. And we no go back. No going back. We no going back. No going back. We are fighting and then we go fight the To battle. fight the battle. Yes. Baba Akintoye. Yeah. More blessing. More blessing. More blessing. Alhaji Kwara. More More ẹ blessing. jẹ́ káwọn èèyàn Kante. ọmọpẹ́ni Owó ṣá. owó labí ṣeun adex Prince Adéwálé Ọlábọ̀dé Dámilọ́lá. Ọbáfẹ́mi Ọládélé Ojè Oh God. Afúnṣọ́ Felix Àrẹ́ńkíyín Ẹ̀tọ́gà mi ni ẹ́. Ṣìfáwù Owólabí Àrẹ́ńkíyín Lájúdí Sùlámọ́ Àrẹ́ńkíyín Adéríbigbé Àkànní mo kíyín Táíwò Àdìkà mo kíyín Táíwò Abid Prince mo kíyín Yorùbá nation bẹ́ẹ̀ ni ajé ní fújà. Ẹni bá yọ mí lẹ́nu bàbá o. Bẹ́ẹ̀ ni. Yọ wọ́n lẹ́nu o. Ẹni bá yọ wá lẹ́nu bàbá. ẹ má yọ jẹ́ gbẹ́dí ẹ̀kú òtítì Ẹni bá rògbúrò wa bàbá. gbẹ́dí ẹ̀kú òtítì Rògbúrò wo. ṣe oníṣọ́ránsì. Ẹni bá rògbúrò wa. Tó bá pa mí màá mọ̀ pé Yorùbá nation náà torí ẹ pa mí. Kò tí ẹ̀ sí kú, kò sí. jọ ti rí. Tí òkú bá pa nítorí Yorùbá nation àárí ọ̀run wọ̀ Bẹ́ẹ̀ni. àbí ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ ṣe tó ṣe rí nìyẹn. ẹ ṣe ẹ love and like ẹ lọ́wọ́ ẹ kẹ́ máa ṣí ẹ love ẹ and lọ like sórí ẹ YouTube ṣe wa Ọlálékan Ọ̀nà Múdà God Foundation bless TV you ẹ lọ ṣí ẹ Prince Adéwálé ẹ lọ síbẹ̀ kẹ́ lọ God subscribe Sheikh Abolore Rasaq God bless Professor you Akintoye á dà fún yín o Àmín, bàbá Tóníà. dàbí Àmín. Gbòho Ọ̀rọ̀ ṣà ní sọmọ. Adíjayọ̀ tó bá Adíjayọ̀ inú ẹ̀ máa ń dùn ní Gbòho ṣà Ọlọ́run á dá ẹ sí o à ń jàjà ẹ fún ẹ o ti dálẹ̀ fún wa àdẹ́ ń jà lọ. Ọládélé Ojè Bẹ́ẹ̀ ló ṣe rí o. God bless you Peter mo ń kí àwọn èèyàn Peter move mo ń kí àwọn èèyàn ẹ mo gba ọmọ ọba Bó ti léwu. Ọládipúpọ̀ Balógun mo kí ẹ yín o ṣe Dẹ́ni Yusuf Ọlátúnjí Prince